ọ̀rọ̀ àáfàá Súná àti ọba orin Òṣùpá Saheed ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Mi ì sábà dá sọ̀rọ̀ olórin lọ títí, ṣùgbọ́n nígbà tí mo fi ojú sùnnùkùn wo ọ̀rọ̀ àáfàá Súná, mo rí wípé ẹ̀kọ́ pọ̀ tá a máa kọ́ nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀kọ́ pọ̀ gan. Ó ta bá mi, ó ta bá ìwọ tó ń wò mí, ó ta bá àáfàá Súná, ó ta bá Saheed Òṣùpá, ó ta bá gbogbo wa. Torí mo farabalẹ̀ gbọ́ àlàyé àáfàá Súná. Abímbọ́lá Adémúyìwá, ẹ káàsán sá o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa bá mi press love, ẹ máa bá mi press share. Kò sẹ́nìkan tó lè sọ pé kí ló kàn ẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀, torí àáfàá Súná ló wá sórí social media tó ní ká wá bọ̀ òun dá sí i, tó ké gbàjarè. Number one, n tí màá kọ́kọ́ sọ, tí màá sọ tó dẹ̀ ṣeé ṣe kó bí ọ̀pọ̀lọpọ̀ nínú, òun ni wípé sórí mi ì rí ẹ̀bi Saheed Òṣùpá nínú gbogbo tó ṣẹlẹ̀ pátápátá. Wàláì. Bóyá gbà tí mo bá wá ṣàlàyé ìdí tí mi fi rí ẹ̀bi ọba orin Saheed Òṣùpá nínú ọ̀rọ̀ yìí, bóyá ó máa yé yín. Mo máa lè wà fẹ́ ẹ̀ nítorí wípé àti Pàsó ọ̀gá ńlá àti ọba orin Saheed Òṣùpá, mo fẹ́ràn wọn gẹ́gẹ́ bí olórin. Níwọ̀n ìgbà tí mo bá dẹ̀ ṣì ń gbórin wọn tó dùn mọ́ mi, fún àwọn ni mo jẹ́, ṣùgbọ́n mi ì ní ààyò nínú àwọn méjèèjì. No, mi ì ní ààyò nínú àwọn méjèèjì. Àwọn méjèèjì ni mo fẹ́ràn. Bóyá ìyẹn máa fún mi ní àǹfààní láti lè sọ̀rọ̀ sí ibi tọ́rọ̀ wà. Number one, àáfàá Súná. Ọ̀dọ̀ ènìyàn kan lẹ́lẹ́ kọ́kọ́ ti bẹ̀rẹ̀. Tẹ́ ẹ kọ́kọ́ lọ, tẹ́ ẹ sọ wípé ẹ̀sìn ẹni yẹn, ẹ̀sìn gbà lọ́dún ẹni yẹn kó lè connect yín mọ́ Saheed Òṣùpá. Ẹni nígbà tẹ́ ẹ̀sìn gbà títí lọ́dọ̀ ẹ̀ tí ò connect yín mọ́ Saheed Òṣùpá, lẹ kúrò ńbẹ̀, lẹ wá padà. Ó dà pé àfáà ńlá lẹ pè wọ́n. Ẹ̀yin èèyàn ẹ máa rán mi ní rántí orúkọ tí wọ́n pè. Ó dà pé àfáà ńlá náà pe ẹni yẹn. Wọ́n ní ọ̀dọ̀ àfáà ńlá kan làwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀, táwọn tẹ̀lé, táwọn sìn, táwọn tẹ̀lé, bóyá ó máa connect wọn mọ́ Saheed Òṣùpá. Pé ìgbà tí kò wá connect àwọn mọ́ Saheed Òṣùpá, àwọn wá tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Wọ́n tún dárúkọ èèyàn ńlá kan tí wọ́n máa ń gẹrun fún, tí wọ́n máa ń ṣe dáadáa sí. Dẹ̀ wọ́n tún wá dárúkọ bàbá aláṣírí wọn kan, aláàánú wọn kan. Gbogbo àwọn tó so mọ́ ọ̀rọ̀ yìí nìyẹn. Ẹ jọ̀ọ́, I'm not good with names. Tẹ́ bá lè rán mi létí, ẹ máa rán mi létí orúkọ tí wọ́n dá. Number one, nígbà tí orí wá gbé yín pàdé Saheed Òṣùpá, nǹkan kan tí mo kọ́kọ́ rí nínú gbogbo ibi tí ìpìlẹ̀ ọ̀rọ̀ yín ti wọ́ ni wípé kí ni ìdí tẹ́ ẹ fi fẹ́ kán connect yín mọ́ Saheed Òṣùpá? Ṣé ẹ̀yin fúnra yín gan mọ̀? Ẹni ẹ ti fẹ́ kán connect yín mọ́ Saheed Òṣùpá, mo ń kí gbogbo yín, Oyètúnjí Ọdún Ayọ̀, Àríbánu sí Mike, Yẹ́misí Àmọ́, Oyèládé Tèmítọ́pẹ́, Emmanuel Pópóọlá, Lawal Adédàmọ́lá, Ọládùnní Olúwabùsáyọ̀, Ọlámilékan Òjó, gbogbo yín ni mo kí. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ, mi ìfẹ́ wà distracted. Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá gan? Ṣé fún connection ni? Ṣé torí wípé tí Saheed Òṣùpá
ṣé torí wípé tí Saheed Òṣùpá pa tó bá ti gba eré kó lè máa pè yín lọ fún MC ni, àbí kí Saheed Òṣùpá kó lè promote yín gẹ́gẹ́ bí olórin, àbí kí Saheed Òṣùpá kó lè fún yín lówó? Kí ni ìdí tí ẹ fi ń wá Saheed Òṣùpá dé ọ̀dọ̀ àmì Ọlọ́run? Ṣé mọ̀ pé ẹ̀yin fúnra yín define ẹ̀? Àbí kì í ṣọ̀dọ̀ àmì Ọlọ́run ló ti lóun kọ́kọ́ fẹ́ gba connection Saheed Òṣùpá? Ẹ jọ̀ọ́ ẹ má tètè correct mi o, mo máa ń gbé orúkọ fúnra wọn. Ẹ jọ̀ọ́ kí ni ìdí afáàsúná tẹ́ bá ń gbọ́ àbí tá bá réyàn táàgì fídíò yìí fún yín, mo fẹ́ kẹ́ jókòó kẹ́ ní self reflection, kẹ́ rò dáadáa. Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá látilẹ̀? Ṣé fún connection torí wípé tán bá lọ kọrin níbì kan kán lè mú yín lọ́wọ́ fún bí MC, àbí kán recommend yín fún master of ceremony níbẹ̀ ni? Àbí ẹ fẹ́ di olórin tí ẹ bá ti ń kọrin kí wọ́n lè promote yín? Àbí ẹ fẹ́ kán fún yín lówó kí wọ́n dá yín lọ́lá? Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá? Number 2, ìgbà tẹ́ ẹ rí Saheed Òṣùpá gangan tí ẹ wá ní opportunity láti pàdé ẹ̀, kí lẹ sọ fún Saheed wípé ẹ fẹ́? Kí lẹ sọ fún pé ẹ fẹ́? Ṣé ẹ sọ fún wọn wípé bàbá ẹ ràn mí lọ́wọ́? Àbí ẹ sọ fún wọn wípé bàbá ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́, ẹ sọ èmi náà di olówó? Àbí ẹ sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ bàbá anywhere tẹ́ bá ti ń kọrin ẹ máa mú mi lọ́wọ́ kémi náà lè máa ṣe MC, kẹ́ máa bẹ́mi náà gbaṣẹ́ jáde? Kí ni definition iṣẹ́ nǹkan tẹ́ ẹ sọ wípé lọ́jọ́ tẹ́ ẹ pàdé Saheed Òṣùpá tẹ́ ẹ sọ wípé Ọlọ́run látọjọ́ tí mo ti ń wá yìí Ọlọ́run dẹ̀ bá mi ṣe, Ọlọ́run gba àdúrà mi? Àbí ẹ kàn fẹ́ súnmọ́ kẹ́ ẹ máa ṣọmọ ẹ̀yìn ẹ̀ tán máa ń kó speaker? No, ẹ tí ì sọ yẹn. Now another thing tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ wípé ẹ lóyà sí? Kí ni ìtumọ̀ wípé nítorí ti Saheed Òṣùpá lẹ fi rọ́ràn? Saheed Òṣùpá bímọ, àwọn ọmọ ẹ̀ ti di lọ́yà, àti ẹ̀rí nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí nílùú òyìnbó, tí wọ́n kéwú, tí wọ́n kàwé. Saheed Òṣùpá bí àwọn olóríire ọmọ. Saheed Òṣùpá ní àbúrò, ó ní ẹ̀gbọ́n. Saheed Òṣùpá ní ẹbí, ó ní ará. Nígbà tóun àti Kọ́lá Olóòtú, bàbá Kọ́lá Olóòtú ń jà, tí wọ́n tahùn síra wọn, ẹ̀yin fúnra yín sọ wípé ẹ ti bẹ bàbá Saheed, ẹ ti pẹ ọba orin wípé kó jọ kó connect yín mọ́ Kọ́lá Olóòtú, wípé Saheed Òṣùpá sọ wípé òun máa wá nǹkan ṣe sí. Kò pẹ́ lẹ́yìn ìjẹ́ lẹ rí wípé tí Saheed Òṣùpá jáde fún Kọ́lá Olóòtú tó pè ní bàbá Gèébú. Ẹ̀yin ò wá pé Saheed Òṣùpá kẹ́ sọ wípé bàbá ibi tẹ́ ẹ lẹ́ máa mú mi náà lẹ ti fìbínú bàjẹ́ yìí. Ẹ wá seize opportunity yẹn kẹ́ ẹ bọ́ síta lórí social media kẹ́ ẹ bẹ bàbá Gèébú pé bàbá Gèébú, àbí kìí ṣe bàbá Gèébú ní ọba orin pè wọ́n, bàbá Kọ́lá Olóòtú ẹ má jà o, ẹ má bínú o, Saheed Òṣùpá ẹ jọ̀ọ́ o, ọmọ yín ni mo jẹ́ o. Kẹ́ẹ̀kan ẹ mọ̀ kó má dénú yín rárá, ó níbi Yorùbá ṣe ń ṣe, kò tiẹ̀ ní dénú yín rárá, ṣùgbọ́n ẹ ṣojú ayé, ẹ parí ìjà yẹn, ẹ sọ wípé ẹ̀yin bàbá mi méjèèjì, ẹ̀yin èèyàn ńlá méjèèjì, tí irú ẹ̀yin méjèèjì yìí bá ń jà, àwọn ọmọ kéékèèké tá à ń jẹ lábẹ́ yín lójú máa ti. Bàbá mi Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, bàbá mi Òṣùpá orin ọmọ yín ló ń bẹ̀ yín o, kẹ́ wá ṣojú ayé kí Kọ́lá Olóòtú tiẹ̀ ti ń wọ́nà láti rí kó tiẹ̀ wá pè yín pé ọmọ dáadáa nìwọ ọmọ yìí, ó yá mọ̀ bọ̀ nínú stúdíò mi kó o wá gbá láàyè ọ̀rọ̀, kẹ́ ẹ wá tún fi ìyẹn kẹ́ ẹ fi wọlé sí Kọ́lá Olóòtú lára.
ṣùgbọ́n ń tẹ́ ẹ rò wípé ó jẹ́ loyalty lọ́dọ̀ tiyín ní kẹ́ ẹ gbé ring light kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní Bùkọ́lá Olóòtú tẹ́ ẹ mọ̀gbà tóun àti Òṣùpá ọba orin jọ bẹ̀rẹ̀ tó ṣe é ṣe kó tiẹ̀ jẹ́ wípé kán ẹ má tiẹ̀ tí ì lè já lẹ́nu ọmú nígbà tí bàbá Kọ́lá Olóòtú àti Òṣùpá tó ti jọ ń ṣe bọ̀ ọ̀rẹ́ méjì á máa jà ẹ̀gbọ́n àtàbúrò á máa jà ìyálé àtìyàwó á máa jà ọkọ àtìyàwó á máa jà ẹ̀yin wá rò wípé ọ̀nà tẹ́ ẹ fi lè show loyalty pé tẹ́ ẹ fi lè ṣe babiyala àtẹnujẹ ṣe kárí mi ní kẹ́ ẹ gbé ring light kẹ́ ẹ wá máa claim loyalty. So many of us are in this shoe. So many of us are in this shoe. In the name of I am loyal to Funke. Ó sì ṣẹlẹ̀ lórí social media yìí o. Ìwọ tó o bá fẹ́ comment, tó o bá fẹ́ sọ wípé Mewolaka, you are saying the truth. I want you to check yourself too o. Ó ṣẹlẹ̀ tán ní ẹnu ọjọ́ mẹ́ta láàrin Funke Akíndélé àti Tóyìn Ayéyẹmí Tóyìn Abraham. Àwọn kan pera wọn ní fáànì Funke Akíndélé, àwọn kan pera wọn ní fáànì Tóyìn Abraham. Ẹ wá rò wípé nítorí wípé Tóyìn Abraham ó kí Funke Akíndélé ní party kò down ẹ ti set ring light. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èpè tẹ́ ìgbé Funke Akíndélé ṣẹ́ tán. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èébú kò sí orúkọ tẹ́ ẹ̀ pé Tóyìn Abraham lórí ọ̀rọ̀ tó jẹ́ wípé nígbà tí àwọn méjèèjì bá máa parí ìjà wọn ní pè yín. Nígbà táwọn méjèèjì bá máa parí ìjà as colleague in the industry wọn ní sọ wípé ìwọ náà máa bọ̀ má bínú pé kán bẹ ìwọ náà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin political dogs. Mi ń pè ẹ̀yin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ mi kì í pè yín ní political loyalists, political dogs. Tí ènìyàn kan ẹ jẹ́ kí n fi ti MC Olúọmọ ṣe example. Mo dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ nígbà tí à ń campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Fúnra wọn náà pè mí, fúnra wọn náà appreciate mi, fúnra wọn náà fún mi ní nǹkan. Àmọ́ kí ni mo rí kùdìẹ̀kudiẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípa nǹkan tí APC ń ṣe fún, àbí kí ni mo yìn Adémọ́lá Adélékè fún pé Adémọ́lá Adélékè máa ń ṣe dáadáa. Àwọn APC dogs mi pé wọ́n ní APC loyalist wà, ajá wà. Àwọn loyalist tán mọ nǹkan tó ń ṣe tán ní làákàyè wà, àwọn ajá wà. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ ìyàtọ̀, kò ń ṣe gbogbo wọn ni ò mọ nǹkan tó ń ṣe. You understand? Wọ́n ti bọ́ síta, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá mi jà. Meanwhile, ọmọ El-Rufai tí òun àti Aṣíwájú Bọ́lá Ahmed tí wọ́n jọ ń jà báyìí, ó wà ní APC. Set ring light fún kẹ́ ẹ pè ní ọ̀dàlẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lọ pay condolence, ó lọ síbi òkú ìyá El-Rufai, political matter aside, ó lọ síbẹ̀, ó lọ bá wọn kírun sí lára. Ẹ̀yin dẹ̀ wà lórí social media, ẹ̀yin ẹ̀rí ti ọ̀tá ọlọ́ta. Àfáà Súnà, kí ló fún yín ní impression wípé inheriting Saheed Òṣùpá enemies will make you see his favour? Kí ló fún yín ní impression wípé gbogbo àwọn tí Queen Omotola Ibrahim Ogunṣaki, my sister, see me, I'm blowing kisses to you. I love you, my dear sister. Báwo ló ṣe gbọ́ ìmọ́lẹ̀ ńkọ́ o? Ẹ má jẹ owó òkun o. Do you understand what I'm saying? Kí ló fún ẹ ní impression wípé torí pé o dẹ̀ ti set ring light, ẹ wá gbọ́ ibi tẹ́yìn gan ti rí dínkù ibi àbí ọmọ David Mark ńkọ́ Àdìgún Akínbáyọ̀ á dáa fún yín. Ibi tẹ́yìn gan ti wá rí dínkù ara yín. Ẹni nígbà tẹ drag bàbá oníbàbá tán, bàbá Kọ́lá Olóòtú tó ṣe ẹgbẹ́ bàbá ti yín, tó jẹ́ wípé àwọn ọmọ Saheed Òṣùpá tó bíire tó kọ́re
àbẹ́ mọ̀ sí pé Saheed Òṣùpá bí àwọn ọmọ tí ẹ rẹ̀ ó kọ́ wọn rẹ̀ wọ́n níwà rẹ̀ wọ́n lọ́pọlọ pípé tí wọn ò bọ́ síta fún bàbá Kọ́lá Olóòtú tó jẹ́ wípé tó bá dọ̀la tí wọ́n bá rí bàbá Kọ́lá Olóòtú wọ́n máa dọ̀bálẹ̀ kí bàbá ni wọ́n ṣe yẹn ìwọ ó wá ní bàbá Saheed Òṣùpá promise ẹ ní 500,000 torí 500,000 audio torí according to you ó ní wọn ò fún ẹ mọ́ torí 500,000 ló ṣe wá lọ inherit ogun ayérayé ló ṣe lọ fẹnu kọ. Dá mi lóhùn torí òkè gbàjáre báyìí oníkan gbà ẹ́. What is your own definition of being loyal? Then oore wo gan-an ni Alfa Suna ló ṣe fún Saheed Òṣùpá tó fi believe wípé Òṣùpá fi ibi sún olóore fún oore wo oore wípé ó bá búyàn ìwọ ló mọṣẹ́ tó gbà ó ní wọ́n ní kó interview Atawẹ́wẹ́ kí MC Olúọmọ fún mi ní phone kò tó bẹ́ẹ̀ mo tún fi gbogbo ẹnu sọ MC ò tó bẹ́ẹ̀ láti sọ wípé torí pé òun fún mi ní fóònù pé ẹni báyìí ni mo fi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí social media space mi pé mi gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí àbí mo gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí. No! You don't get it. I appreciate him. I respect him. He will always be my Thomas or MC Olúọmọ ní anywhere tó bá ń bàjẹ́ ní ojúṣe mi láti sọ wípé kò rí bẹ́ẹ̀ o MC Olúọmọ kò rí bẹ́ẹ̀ o èèyàn dáadáa ni nǹkan báyìí ló ṣe fún mi nǹkan báyìí ló ṣe fún mi èèyàn dáadáa ni ṣùgbọ́n mi nítorí bẹ́ẹ̀ tán rí glite nítorí pọ́n àti Koko Zaria ń jà àbí kí lorúkọ bàbá new chair Sego wípé wọ́n ń jà kébì náà wá sẹ́ẹ̀tì ring light kí wá máa gbé Sego ṣépè àbí kí máa gbé Koko Zaria ṣépè kí n tèmi ṣé mo gba gáràjì ni mo bá wọn ṣe union ni kí ni mo mọ̀ nípa ọmọ onímọ́tò kí ni tèmi ìgbà wo náà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọjọ́ wo náà pàdé ibo náà mọ́ra wọn dé nítorí owó tó wá fún mi àti fóònù tó fún mi ó wá yẹ kí n sọ làákàyè nù lọ́jọ́ tí Koko Zaria àti Sego tán bá wá ọ̀gá ara wọn tán bá ní a ò jà mọ́ o MC Olúọmọ pẹ̀lú Koko Zaria ọ̀rẹ́ ni wá ibo ni èmi Mẹ́wọ̀ọ́lá ká máa fojú sí kì í ṣe làákàyè kì í lo orí pípé bẹ́ẹ̀ náà làwọn Delta Boys tó bá ti fún yín ní 20,000 báyìí ẹni tó jẹ́ wípé tó bá gbé yín tó bá tì yín mọ́lé rówó gba lọ́yà lẹ máa àtàkì lóyà sí èèyàn kan ṣé bó ṣe ń lóyà sí èèyàn nìyẹn. That is why tí mi ṣe ní godfather àbí èèyàn kan mi ìlò lówó kan tí mò ń worship lórí space mi ní bàbá ìsàlẹ̀ kan àbí ìyá ìsàlẹ̀ kan tí mò ń worship lórí page mi because you don't expect me just because you are fighting somebody on social media to inherit your enemies. No! Mo ní bàbá yes jẹ́ kí n lo eléyìí ẹ̀rọ àpọ̀ mo ní àǹfààní láti dárúkọ Malam Yusuf Adépọ̀jù mo máa ń sọ wípé bàbá mi ni nínú Islam ẹ̀rí kí n bá wọn yẹn rí ìtẹ̀ ọ̀tá ẹ̀rí kí n bá wọn bọ́ síta kí n set ring light fẹ́yàn kan rí kí n sọ wípé mò ń bá wọn bú rárá. That is not the way to show appreciation. The only thing tí mo lè ṣe tí mo fi lè show wípé mo appreciate ẹni bóyá ó ń ṣọjọ́ òbí bóyá ó ń ṣe bóyá mo rí nǹkan tó dáa nípa ẹ̀ kí n sọ. That is it. Tẹ́ ẹ bá ń ṣe fún àníyàn ìtumọ̀ pé èèyàn ṣe fún àníyàn Saheed Òṣùpá kọrin ó bọ́ síta ó promote ẹ̀ Pasuma kọrin ó bọ́ síta ó promote ẹ̀ Malam Yusuf ṣe dáwà mo ṣíà ẹ̀. Okay, tọ́lì jàre Muri Thunder wọ́n ní kó interview Muri Thunder ó ṣẹ̀ṣẹ̀ lọ gba àṣẹ
lọ́wọ́ ẹni tí ò bẹ́ẹ̀ open page àbí Saheed Òṣùpá ló bẹ́ẹ̀ open page ẹ̀ no àbí òun ló sọ wípé àbó sọ sálárì ẹ fún sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tó o máa sọ olóòjẹ́ lówó kankan rí ó ní gbogbo owó tán promise ẹ ó ní audio money ni kí wá ló dé tán ní kó interview Muri Thunder tí wọ́n sanwó iṣẹ́ fún ẹ bíi pé kí n gba brand ambassador báyìí kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ béèrè lọ́wọ́ mi ti ẹ̀ ní Godfather gan báyìí ẹ bá wá Godfather ẹ dákun mo ṣe wá realize pé mi ti ẹ̀ ní Godfather lára àwọn celebrities àbí àwọn socialites bóyá kẹ́ ẹ bẹ́ẹ̀ mi náà wọ Godfather kí wá ní mo ní Godfather kan báyìí kí n wá kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹni fún mi ní brand ambassador ẹjọ́ ṣé kì í ṣe pé ń jà mi lè gba brand ambassador kí ló dé òun ló open page fún mi ni àbí kí n torí wípé mò ń bá èèyàn kan jà Àdùnní ọmọ Ọ̀fà ó nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ dáadáa kí wá torí wípé èèyàn kan bá mi jà Àdùnní ló ń bá ẹni yẹn ṣe kí wá sọ wípé Àdùnní ti dọ̀tá mi ẹjọ́ kí ló kan Àdùnní ìyẹn ò ṣe loyalty stupidity ni wọ́n ní kó kọ orin fún birthday ìyàwó Pàṣọ gbogbo ohun tí ayé fi máa wọ̀n ẹ́ gbogbo ohun tí ayé tó fi máa gbóhùn ẹ́ ó kọ́kọ́ lọ ń gbàyè lọ́wọ́ Saheed Òṣùpá okay Ìmọ́lẹ̀ is my Godfather all right thank you for reminding me Ìmọ́lẹ̀ mo dẹ̀ rí èèyàn gidi fi ṣe Godfather kí wá lọ bá kí wá ní gómìnà wa ọlọ́lá jùlọ Adélékè o ẹ jọ̀ọ́ o mo ríṣẹ́ tí Yayi tó ń ṣe lóògùn state o mo fẹ́ promote ẹ o kí gómìnà Adélékè wá nítorí pé àwọn jẹ́ bí accord mi gbọ́dọ̀ promote Yayi Akórèdé no you understand fi làákàyè gbé dé nǹkan míì tí mo tún fẹ́ sọ fún yín ni pé bòròbòrò yín ti pọ̀ jù yé ẹni àṣà fún ni yín o àfàṣù náà ẹ ń ṣe ẹni tó ń kanlẹ̀kùn léèyàn téèyàn ń ṣí o alákòóbá ni yín o bòròbòrò pọ̀ o gbogbo ń tẹ́ ẹ sọ sórí social media yìí àkóbá àdábá ni o ṣe rí gbogbo tẹ́ ẹ sọ yìí àsìkò tó yẹ kẹ́ ẹ sọ ní àsìkò tí wọ́n bá mú yín lọ́wọ́ báyìí tán mú yín dọ́dọ̀ Saheed Òṣùpá tán wá ní Saheed ọmọdé yìí ló ti yí padà sóhun jẹ́ kó sọ tẹnu ẹ̀ kẹ́ ẹ wá máa sọ fáwọn àgbààgbà tó jókòó pé ẹ bá mi béèrè lọ́wọ́ kínní wọ́n láwọn máa ràn mí lọ́wọ́ wọn ràn mí lọ́wọ́ wọ́n sọ báyìí ọ̀rọ̀ tí mo sọ fún wọn lọ́jọ́ sí wọ́n lọ sọ bóyá ọ̀rọ̀ yẹn ló wá ṣe àkóbá fún bàbá aláàánú mi tó fẹ́ ta lé ẹ̀ tó fẹ́ ta ọ̀nà ẹ̀ bóyá àmì Ọlọ́run ló dẹ̀ ń kọ́ wọn sí mi kì í ṣorí social media ló yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ yẹn o ẹ dẹ̀ ti sọ báyìí ẹyin lòun kò ṣeé kó mo ní ìbéèrè kan ṣé Saheed Òṣùpá tún lè bọ́ ọ ṣe mọ́ láyé ṣé àmì Ọlọ́run gan tó sọ wípé abóhùnmọ̀ wípé o bá àmì Ọlọ́run lórúkọ jẹ́ ni àbí òmò wípé o ti fi ẹnu tú ti àmì Ọlọ́run ṣe láì gbọ́dọ̀ sọ nǹkan míì tó sọ wípé àwọn tó sọ wípé èèyàn kan bàjà Saheed Òṣùpá sọ wípé èèyàn kan bàjà pé ẹni tó wá bàjà kò dáríjì ẹni yẹn wá ta gbogbo nǹkan tó ní títí tó fi kú ṣó mọ̀ wípé o ti balẹ̀ jẹ́ o ti bọ̀nà jẹ́ o ti borúkọ jẹ́ ṣé wọ́n sọrú ẹ̀ síta ni o wá sọ ìyẹn tó ní kí ọmọ Nàìjíríà gbà ẹ́ o fẹ́ yọ ẹsẹ̀ nínú ọ̀fìn ayé o wá mú gbogbo ara o fi sí ṣé o mọ̀ pé o ti fẹ́nu kọ́ ni jẹ́ mo fẹ́ correct ẹ àfáà súnà tó ń jẹ́ yẹn òun ṣàfáà súnà o mọ̀ nípa súnà o
ó kàn bá o súnà yẹn jẹ́ fún mùsùlùmí torí ohun tó ń jẹ́ súnà ni wípé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé ohun tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tán bá ṣe òun ló ń jẹ́ súnà o ò ní wà àfá o tètè sọ fún àwọn èèyàn wípé just a brand name ni just your page name ni o mọ̀ nípa súnà o ọkùnrinkùnrin ló sọ̀rọ̀ dálẹ̀ báyìí ló fọ́ gbogbo àbọ̀mọ̀ pé o ti fọ́ pomọ́yọ̀ o ti fọ́ gbogbo ẹ̀ then ẹ̀rù ẹ̀ bà mí o ṣé o ti mọ̀ rú pé irú ọjọ́ ìní máa wáyé ni ẹjọ́ ẹ̀yin tẹ́ máa ń bá èèyàn ṣọ̀rẹ́ ẹ̀yin tí àwọn èèyàn máa ń pè tí ẹ máa ń record voice wọn kí ló ń gbénu yín ná ẹ̀yin tí àwọn èèyàn máa ń bá sọ̀rọ̀ tẹ́nìyàn á dẹ̀ máa sọ̀rọ̀ tẹ́yìn ẹnìyàn á dẹ̀ máa flow tí ò dẹ̀ nímọ̀ tẹ́ ẹ̀ dẹ̀ máa tẹ record ẹjọ́ kí ló ń gbénu yín ná kí lẹ máa ń rò ná ṣé lásìkò tí ẹ ń bá ẹni yẹn ṣe dáadáa tẹ́ ẹ jọ ń rẹ́rìn yẹn ṣé ẹ ti ń plan ọjọ́ ìbànújẹ́ ọjọ́ burúkú ọjọ́ tẹ́ ẹ máa bà tiẹ̀ jẹ́ even lásìkò tí ò sí problem lady kan mi ìfẹ́ dárúkọ tèmi pẹ̀lú ẹ̀ ní aáwọ̀ lórí social media yìí so many voice notes ló ṣe sí mi there so many videos níbì kan tó ti ń bẹ̀ mí mo lọ sí ìgboro Ìbàdàn ńgbà yẹn ni tó ń yí nílẹ̀ tó ń ṣe alájà mẹ́wọ̀n láká ẹ má fi mí lẹ̀ ẹ bá mi promote page mi ẹ bá mi ṣe ọmọ mi kan fẹ́ record ẹ̀ mo ní kò tí ẹ ń ṣọmọ mi former driver mi ni ó tẹ record you understand ó tẹ record ó fẹ́ máa record ẹ̀ níbi tó ti ń rápálá tó ti ń yí nílẹ̀ mo wá stop fídíò yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ká bá save ẹ̀ ni torí ọjọ́ tó bá máa yájú sí yín mo ní Ọlọ́hun ní ṣe yín lẹ́yìn burúkú èèyàn yí ńlẹ̀ báyìí èèyàn pora mọ́yẹ́ pẹ̀ níwájú mi láì ṣe Ọlọ́run tó yẹ kó gbé jáde tó yẹ kó gbé dìde kó ní kó má sọ mí di Ọlọ́run nǹkan tó wá sí máìdí ẹni wípé kó rìkọ́ọ̀dì ẹ̀ níbi tó ti ń yíra mọ́lẹ̀ torí ọjọ́ ọ̀rọ̀ wo ló ń bọ̀ mo ní má ṣerú ẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí lady yẹn wá fi ojú mi gbolẹ̀ tó fi ibi sún olóore ẹni yẹn wá pè mí former driver wá pè mí wá ní alájà ọjọ́ tí mo rìkọ́ọ̀dì woman yìí ṣe bí ẹni kí n má rìkọ́ọ̀dì ẹ̀ mo ní síbẹ̀síbẹ̀ náà ká nípò rìkọ́ọ̀dì ẹ̀ mí ní jẹ́ kó lò nírú àsìkò báyìí kò dáa téèyàn méjì bá ń jà èèyàn máa ń fi ọjọ́ àyè wípé á parí sílẹ̀ ni. You understand? Tí èèyàn méjì bá ń jà èèyàn máa ń fi àyè wípé tí mo bá bínú kò sí pọ̀nrípọ̀nrí ìyálàjà ẹni tí mi ò lè bú máa bú ẹ máa jẹ́ kó mọ̀ wípé mi ò gbẹ́nu mi fún alágbàfọ̀ ṣùgbọ́n síbẹ̀ a sì fi àyè wípé ọjọ́ ọ̀la tá a bá tiẹ̀ ní sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ wa pàdé àáfàá súnà gbogbo ohun tó wá tú síta yìí ṣé o wá retí kí Pàsó pè ọ́ mọ́ra báyìí ni àbí kọ́ ló olóòtú bàbá yẹn ló fẹ́ kó pè ọ́ mọ́ra báyìí àbí ká bọ́ dráàgì àmì Ọlọ́run you understand àbí kì í ṣe àmì ọ̀run àbí àmì Ọlọ́run ni kábọ̀ dráàgì àmì Ọlọ́run ṣé nǹkan tó pé kó tú ọwọ́ lọ́rùn ẹ o kó má pa ẹ́ ni o I don't know ó sọ̀rọ̀ ju ìyàwó kú mọ́ oyún kú mọ́ ìyàwó ẹ nínú oyún kú mọ́ ìyàwó ẹ àbí ọmọ kú mọ́ ìyàwó ẹ nínú ó tún wá ṣe CS ó tún wá ṣe kinní kan olórí ẹ ó fẹ́ ta lé 600 million tẹ́ ń bẹ lọ́hùn kéèyàn ṣé olórí ọ̀hún gan kò ní fi ọjọ́ tó ń mú ẹ tó ń pọ́n ẹ káàkiri ṣé kò ní fi ọjọ́ yẹn ré ẹ dá mi lóhùn àgbà òṣèré kan ló pè mí nígbà tí ìjà Koko Zaria àti kinní kọ́kọ́ ṣẹlẹ̀ àti MC Olúọmọ kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní kí n bọ́ síta kí n lọ defend MC Olúọmọ mo ní bí ibo
mo ní tẹ́ bá fẹ́ kí n defend wọn bíi pé èèyàn dáadáa ni wọ́n nǹkan táwọn èèyàn sọ nípa wọn lọ́pọ̀ ọgbà kò rí bẹ́ẹ̀, mo lè ṣe yẹn. Ṣùgbọ́n kí n bọ́ síta kí n lọ máa bú Koko Zaria, kí ló ṣẹlẹ̀ Azal? Ṣé ẹ ti wò mí dáadáa bí ẹni pé orí mi ò pé, ẹ ti wò wí pé mo gọ̀ ni àbí kò yé mi àbí mo ponú? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bloggers lẹ́dẹ̀ máa ń ṣe. Ẹ ní wọ́n sanwó fún yín, ẹ nítorí pé ẹ like èèyàn kan. If you have a Nollywood celebrities that you love, promote his or her movie. Promote her movie. Promote his movie. Celebrate his birthday. Celebrate his family. Post the picture. You understand? Post his picture. Post her pictures. Say something beautiful, something nice about him or her. That is how to be somebody's fan. So being somebody's fan or loving somebody or being loyal to somebody doesn't mean you should inherit the person's enemy. Ìjà tán máa jà tán ní pé yín. Tí gómìnà Adeleke tó jẹ́ godfather mi báyìí. Torí ẹ ti ní òun ni godfather mi. That means ìfẹ́ tí mo ní sí wọn hàn tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn èèyàn fi mọ̀ wípé godfather mi ni. Now, gómìnà Adeleke báyìí bó ṣe jẹ́ godfather mi tó, tẹ́ ẹ ṣe wò wípé òun ló máa jẹ́ godfather mi tó, ǹjẹ́ ẹ mọ̀ wípé tí ọmọ ẹ bá ń ṣe ìyàwó, kò tiẹ̀ ń ṣe pé tọmọ ẹ bá ṣe ìyàwó, wedding ọmọ wọn tán ṣe láàsì, ǹjẹ́ ẹ rí mẹ́wọ̀ lákàmbẹ̀? Ẹ dáhùn. Wedding ọmọ wọn tí wọ́n ṣe níbi tán ti ṣe bàjẹ́ bẹ̀bẹ̀, ǹjẹ́ ẹ rí mẹ́wọ̀ lákàmbẹ̀? Ẹ rí mẹ́wọ̀ láká. Ṣé Sanwó-Olú ò wá? APC ní Sanwó-Olú. Mo sure wípé tí Aṣíwájú bá ráyè á wá. Exactly. Kí ló ṣe wá tá kí n ronú ná? Òṣùpá ò jẹ́ lówó kankan. Mo dẹ̀ like method tó Òṣùpá lò fún ẹ. Ó ní Òṣùpá sọ wípé kó o lọ wá iṣẹ́ wá. I love that. Òṣùpá ló promise ẹni 500,000. Ọlọ́mọ mà torí poverty dá wa sí o. Saheed Òṣùpá ọba orin. Ẹ lè fẹ́ fún mi lówó kẹ́ fún mi ní 500,000 sà. Rárá sà. Rárá sà. Kì í ṣe pé mo feel entitled sà o. Sà, ẹ fún mi jù bẹ́ẹ̀ lọ. Torí ẹ wò mí wípé mo worth jù bẹ́ẹ̀ lọ sà. Ṣùgbọ́n nígbà tó ti rí ẹbí alátẹnujẹ Babíyàlà oníkóbókòbó tó bá ti rówó kò sí tí ò lè sọ. Bóyá ti fi 20,000 dán ẹ wò tó ti sọ tí ò yẹ kó sọ. Bóyá ti fi 100,000 dẹ́rù bẹ́ẹ̀ tó ti ìwọ tó tú àṣírí bẹ́ẹ̀. Ọlọ́run ló mọyì àṣírí àwọn èèyàn gan tó ti fún Òṣùpá. But the problem is Saheed Òṣùpá ò ní bọ́ síta kó sẹ́ǹtì ring light kó lóun ṣàlàyé. Baba is too big for that. Baba is too big for that. So Saheed ìwọ náà mọ̀ pé Baba Saheed Òṣùpá ò ní bọ́ síta kó sọ wípé àfa àṣúná sọ wípé lágbájá kìíní ta ló mọyì àṣírí, ta ló mọyì ọ̀rọ̀ àmì Ọlọ́run tí wọ́n gan ti sọ fún Saheed Òṣùpá. Ta ló mọyì àṣírí bàbá aláṣírí ẹ tó ti sọ fún Saheed Òṣùpá. Òun náà ṣe ń promise ẹni 500,000 tán wá ní kó o máa wéré kiri. Ìyí tó fi wá wá eré kiri yẹn tán ní kó o wá ṣòwò wá. Bàbá Saheed Òṣùpá máa smart o. Pé tí n bá tiẹ̀ máa fún ẹ lówó mi, you must earn it ni bàbá yẹn sọ fún ẹ. Kò sí oore kan tó ṣe fóun. I will give you money o mo mọ̀ pé owó lòun wá o, but you must earn it. Kó wá wo ibi tó ti wúlò fún oṣù mẹ́ta ò rí show kankan gbé lọ fún Òṣùpá. That means wípé o ha di value ayé kankan sínú ayé Òṣùpá. O ha di value kankan sínú ayé ẹ. Ju pé o lọ ń ṣe Babíyàlà, o lọ ń ṣe Gbékèyídé. O ní connection koko o léèyàn kankan. You
rí 500,000 gbà. So oore wo ló wá sọ fún Òṣùpá? Oore wípé ó ń sọ̀rọ̀, ó record voice ẹ̀. Oore wípé òun àti bàbá Kọ́lá Olóòtú jà, ó set ring light lórí page tó ti monetize tó fi earn owó. Dàbí lóhùn lórí page tó ti ṣe èbó fi wọ́n powó ni. Ó fi wọ́n powó ni nàún. Àbí òun rẹ̀ kó lọ gbàró dán wá. Ìwọ náà dẹ̀ lọ ṣọ̀gún. Ẹjọ́ ẹ bá àfà yẹkúnú mẹ mi mọ́ kíní yẹn pé ta ló para lé yí ní yẹkúnú mẹ gan. You understand? Kí wá láǹfààní ẹ̀? Irú ìwọ tó lè rí show ló wá ní kán dìde wọ́n ní wọ́n gba interview kan, wọ́n gba kinní kan, ó wá lọ ń bá lórí kíni. Ó ní kó ẹ̀ ní ó dẹ̀ rí show mú wá. Ó ló promise ẹ wípé ọmọ bí táyé ẹ ṣe dé. Ó bímọ, ìyàwó ẹ̀ bímọ. Saheed Òṣùpá ò fowó ọmọ ránṣẹ́ débi tó tiẹ̀ máa gbé fóònù tó máa pè tó máa ní gbé fóònù fún ìyàwó ẹ̀ mo fẹ́ kí kú ewu ọmọ. Wọ́n ti mọ orú ẹ̀dá tó jẹ́ àfàsùn náà. Bẹ́ẹ̀ni, ó bímọ and you are claiming pé o close pẹ̀lú Òṣùpá. Ó bímọ, ìyàwó ẹ̀ ní still bath. Saheed Òṣùpá ò dẹ̀ gbé fóònù. Kò ní gbé fóònù fún ìyàwó ẹ̀. Ìwọ kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀, gbé fóònù fún ìyàwó ẹ̀. Kó dẹ̀ kí ìyàwó mi pẹ̀lẹ́ o, báwo lára o, ṣe dáadáa ni. Kó dẹ̀ tiẹ̀ fi 50,000 ránṣẹ́ kó ní kán fi ra provision débi tó máa wálé ẹ̀. Ìwọ ló ń tẹ̀lé Òṣùpá kiri, àbí mo lóṣùká. Ìwọ ló ń tẹ̀lé Òṣùpá kiri, Òṣùpá ò rán ẹ̀. Ìwọ ló ń ṣe babi àlà, ló ń ṣàtẹnujẹ kiri, kò rán ẹ̀. Ó wá tún mú ti Alhaji Oríyọmí mọ́. Ó wá nígbà tí Alhaji Oríyọmí sọ wípé kí ló fẹ́, òun sọ̀rọ̀ wípé ò ní mọ́tò nídìí, wọ́n wá náà máa wá nǹkan ṣe sí. Ṣó mélòó ló gbé lọ f'Òṣùpá? Ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín nípa olówó. Ẹ̀yin tẹ́ máa ń wá connection kiri lọ́dọ̀ olówó. Olówó ò déédéé báyàn ṣọ̀rẹ́ o. Nǹkan tẹ́ mọ̀ nìyẹn o. Bó lówó ṣọ̀rẹ́ kò mí ìpolówó máa olówó ò déédéé fún yàn lówó o. Àwa tálíkà níà tá ní 500,000 nínú àkáǹtì yìí náà la tún máa ń wò wípé jẹ́ á fún yàn lára ilé ìta ní. Kó o tó rí owó gbà lọ́wọ́ olówó wàhálà o, you must earn it. Olúwa kọ́kọ́ wò ó wípé kí ni ìwúlò ẹ fóun náà. Your value associating with you, kí ló máa bring to the table. Nǹkan tó lówó máa ń wò nìyẹn o. Olówó ọ̀ráyè ẹ̀yin lẹ́ máa táríkà ló máa ń sọ wípé mo pé kò gbé fóònù o. Olówó ọ̀ráyè ẹ̀ ló sà ẹ̀ kà sà mo kàn ní kínkín yín ni sà ṣàlàáfíà ni sà ṣe é ti jẹun sà. Wọ́n ọ̀ráyè their time, they value their time. Wọ́n ọ̀ráyè tètè àtẹ̀. Èmi Àjọkẹ́ máa pé èèyàn kì í ṣe pé a ní business deal tó jẹ́ wípé wà á ti finalize. Máa fún ẹ ní bí 6 missed calls ò ní gbé. Mo ti mọ̀ pé ò ní time nìyẹn. Mo ti mọ̀ wípé o busy nìyẹn. Máa fi ẹ́ lẹ̀ ọjọ́ tó bá nídìí mi wàá pè mí. Ẹ̀yin I never chop ló máa ṣe ẹ̀ka sàn mo ní kínkín yín ni ṣé ẹ ti jẹun ṣé ẹ wà okay abẹ́ẹ̀rí Mr. Alágbájá kọjá lẹ́nu pé wá kékékéké ó wá wọ bùbá àti ṣòkòtò. Olówó does not have time for that. Discussion that will bring money, discussion that will add value, discussion that will bring business ideas and opportunities. Òun ni olówó wọn ráyè. Olówó ráyè kì í ṣe ìgbéraga. Exactly. A rich man will think of what you have upstairs before supporting your craft. Olówó ráyè. Wọ́n ráyè mo fẹ́ kí ẹ. Olówó dẹ̀ kì í bínú pé lágbájá pè mí lágbájá ò pè mí.
ọjọ́ tẹ́ bá ríra náà báwo ni ìyàwó ẹ̀ ń kọ́ ọmọ ẹ̀ ń kọ́ ṣó wà okay my dear ó ti lọ nìyẹn ẹ ní business deal. Well, are you his family? Are you a family? Aransiola Nurudeen, only madam, you are vomiting nonsense. Go and check all those hip-hop parties. They give out money like water. Ìwọ náà lọ gbà tiẹ̀ lọ́wọ́ wọn. Aransiola, tó bá jẹ́ wípé àwọn hip-hop parties ń fúnyàn lówó like water, lọ gbà tiẹ̀ lọ́wọ́ wọn. Burna Boy VDM lówó. Kò ní VDM wúlò fún Burna Boy ni. Davido lọ sórí live chat kí lorúkọ ọmọ Pella. Ó rò wípé Pella ò good fún PR ẹ ni. Alẹ́ ẹ̀gbọ́n lady kan ṣe street cooking Ṣèyí Tinubu fún lówó ṣé ẹ mọ̀ wípé ó good fún PR ṣe kíní yẹn kàn jẹ́ PR go wrong ni. Lọ jókòó sílé Pàṣọ kó lá fún ẹ lówó ẹni ẹlẹ́ni tí ó kì í sùn tó jẹ́ wípé àárọ̀ àtọ̀sán àtalẹ́ ló fi ń compose orin àárọ̀ àtọ̀sán ló fi ń wá show kiri á kówó fún ẹ. They play. So àfáà Súnà kò sábì àmọ́ ayé kan tó fẹ́ gbà yín o. Ibi tẹ́ ẹ fẹnu kọ dé ni kẹ́ ẹ lọ wọlé kẹ́ ẹ bẹ Ọlọ́run. Tẹ́ ẹ bá sì mọ Ọlọ́run. Tẹ́ ẹ bá máa wá ṣe súnà. Tẹ́ ẹ bá máa jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ mọ́ yín lára. Kẹ́ ẹ tẹ̀ lọ túbá kẹ́ wá bẹ lọ́hùn. Àtòṣùpá àtàmì Ọlọ́run àti bàbá aláàánú yín mo believe pé Ọlọ́run náà ké pè. Ọlọ́run ló dé ẹ̀dá wọn tó bá jẹ́ wípé as allegedly tẹ́ ẹ bá believe pé àwọn ló ń ṣe yín wọn ṣàlágbára tọ́lọ́run bóyá kẹ́ ẹ lọ bẹ lọ́hùn. Tẹ́ ẹ bá dé ẹ̀ṣẹ̀ wọn kẹ́ ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Kò yé? Aransiola ilé ní promise is a debt. If Òṣùpá truly promise àfáà Súnà he should fulfill it. Lọ kọwọ́ bọ owó àpò Òṣùpá kó lọ kó fún àfáà Súnà. Lọ kọwọ́ bọnú àpò Òṣùpá kó lè lọ́wọ́ bóyá bàbá ńlá kú àfáà Súnà ṣiṣẹ́ owó sí jẹ́ fóṣùpá lápò. Alẹ́ ìlọ́pọlọ ṣé torí bẹ́ẹ̀ lẹ ṣe máa ń yẹn rí ti ọ̀tá ọlọ́ta lórí social media. Ẹ rò wípé tẹ́ni yẹn bá rí yín á fún yín lówó ẹ kàn forí gbógun ológun kò dẹ̀ sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Bó bá torí tèmi sẹ́ẹ̀tì ring light tó ń jàjà òfò káàkiri tó ráwọn ọmọ tèmi lórí social media kan máa jàjà síwọ̀n ìjà wèrè káàkiri wò wàá ṣẹ̀sìn Awórò tó bá dẹ̀ ṣẹlẹ̀ tán màá ní mi ràn ẹ́ níṣẹ́ torí èmi òun ìrì ti ọ̀tá ọlọ́ta mi ń fẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ lọ kó tó di wípé ọ̀rọ̀ tí mò ń sọ lọ kó tó di wípé mo wẹ̀ ó tún wá mú ti Alhaji Oríyọmí mọ́. Alhaji Oríyọmí ṣó rò pé ó tọrọ owó lọ́wọ́ Òṣùpá ni. Alhaji Oríyọmí fẹ́ràn Òṣùpá débi wípé ó fi prógráàmù ẹ̀ ó sọ di kọ́kọ́rọ́ alátẹ kò sí kó má play music Alhaji Oríyọmí kó má play music Òṣùpá. Ẹ̀rí kó dá sọ̀rọ̀ Pasuma àti Òṣùpá rí. Ẹ̀rí kó set ring light fún Paso rí. Tí Alhaji Oríyọmí bá pàdé Paso lé ní ọjọ́ máa hug ara wọn. Jẹ́ kí n block àrọ̀ jẹ́ kí n suspend Aransiola yìí orí ẹ̀ ò pé rárá. Ṣọ́dọ̀ sá wọ́n máa hug ara wọn. Now àfáà Súnà Oríyọmí wá pè ẹ́ ó ní kí ló fẹ́ ó ní kí ló dé tó set ring light. Kíní kan ni mo ti notice sórí ẹni tó bá ti ń torí ìtẹ̀yàn búyàn mo ti ṣàkíyèsí kíní nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹni tó bá ti ń torí èèyàn tó sọ wípé torí pé o nífẹ̀ẹ́ mi báyìí tó wá set ring light fẹ́ lómi tó bẹ̀rẹ̀ sí ní bú tó bá di ọjọ́ kan wàá padà bú mi. Ẹ wo ti Ojú Abẹ àti Hakeem. Nígbà tí Hakeem máa sọ̀rọ̀ ó ní Ojú Abẹ ló ń kọ̀hún sí gbogbo àwọn tó ń bú. Ta ló wá fi èébú yẹn padà wá bájà? Ojú Abẹ ni. Ọ̀rọ̀ blogger tó bá ń torí ti ẹ̀bú yẹn dàbí olè
tó promise ẹ wípé ó máa bẹ́ẹ̀ tú ilẹ̀kùn lé ẹ̀ ṣe, ó yẹ kó fúnra. Ẹni bá ti torí tiẹ̀ torí wípé ó ń gbowó lọ́wọ́ ẹ, torí ó ṣe àtẹnujẹ lọ́dọ̀ ẹ, tó wá jẹ́ pé gbogbo àwọn tó ń bá ìjà ló bẹ̀rẹ̀ sí ní bú, ló ń ṣe kìnnìkan ó ní mò ń wo amúramáròde yín àti ọmọ kan báyìí tó ṣe kìnnì. Ọmọ yẹn padà máa wá, lady tó sọ di mọ́dà yìí, ó máa padà wá fi eyín tó fi ń bá gbogbo àwọn tó ń bá amúramáròde tó fi ń bá wọn jà, ó máa padà wá fi wá tú àṣírí amúramáròde. Ẹ lọ kọ sílẹ̀, ẹni mẹ́wọ̀ọ́ láká sọ wípé mo sọ wípé lady tó sọ di mọ́dà torí àtẹnujẹ tó ń bú gbogbo èèyàn nítorí tiẹ̀ yìí, ó máa padà wá sẹ́ẹ̀tì ring light tó máa gbé òun gan ṣẹ̀sín, tó yẹ pé gbogbo àṣírí ẹ̀ tá a mọ̀ ló máa tú síta. Ẹ lọ kọ déètì ẹni sílẹ̀, ẹni mo sọ bẹ́ẹ̀. Gbogbo ẹni bá ti ń torí tiẹ̀ bú yàn, gbogbo ẹni tó bá ti ń torí tiẹ̀ tó ń tú àṣírí ọmọ ẹnì kejì tó sọ wípé tó ń pè ní ìfẹ́, ó ń padà bọ̀ wá gé fẹ̀yìn ọ̀ gé ẹ jẹ. Ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ. Ọjọ́ tó bá dẹ̀ tí ò bá dẹ̀ ti rí gbà, àbí tó ò bá ti meet expectation ẹ, wàláhì tàláhì ó ń padà bọ̀ wá fi eyín ọ̀ gé ẹ jẹ. Àfáà Súnà, ìwọ ló fà á o. Kò sẹ́ni tó rán ẹ ní iṣẹ́ pé kó o gbé ibi tó ti yẹ kó o make owó. Kò sẹ́ni tó rán ẹ ní loyalty ọ̀ràn o. Òṣùpá ò rán ẹ níṣẹ́ o, kò mọ lé ẹ o, kò pè ìyàwó ẹ rí o. Ibi tó ti ṣe làákàyè nìyẹn o. Kò mọ lé ẹ o, kò pè ìyàwó ẹ rí o. O ní nǹkan ayọ̀ ṣe kó wá o. So how dare you say you are close to him? So what do you want us to do now? Kábẹ́ẹ̀sì àti Òṣùpá, gbogbo àwa tó rojọ́ fún, gbogbo ring light tó tẹ̀, t'Òṣùpá bá kọrin lénìí, àwọn èèyàn máa jó, everybody máa jó, everybody máa kọ́, everybody máa ẹ̀mẹ̀. Ìwọ ló fẹnu kọ. Ìyí tó tún wá ṣe, bó tiẹ̀ wá fẹnu kọ tẹ́lẹ̀, ṣé orí ìyí tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe yìí báyìí, ó tún fẹnu kọ. Ìyí tó ṣe yìí, ó ti wá complicate matter ẹ̀, ó ti complicate issue ẹ̀. Wàláì, kọ́nà yọ ẹ nínú ọ̀fìn tó kiri ẹ bọ̀ ni. Kọ́nà ṣàánú ẹ ni. Àtẹnujẹ ló gbé ẹ débẹ̀. Eléyà dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn bloggers alátẹnujẹ. You understand? Eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn alátẹnujẹ tójú bọlé ẹnu lúrù, tẹ́ máa ń wá olówó kiri, tẹ́ máa ń wá aláàánú orí social media kiri, tẹ́ ń wá jẹ́ sọ bí wèrè orí Facebook ṣe máa sọ, tẹ́ wá donation kiri. Eléyìí náà wá jẹ́ ẹ̀kọ́ fún yín. Iṣẹ́ ọwọ́ yín, ẹ má jẹ́ kó tàn yín jẹ. Ring light, pé asset ring light kò ń ṣe reality wa. Reality, mo máa sọ̀rọ̀ kan táwọn èèyàn bá sọ wípé Mewolaka, you are working too hard. Mewolaka, you don't why, báwo ló ṣe ń cope? Mo máa ń sọ pé tí Mark Zuckerberg bá ti ẹ̀ jí lọ́jọ́ kan tó bá lóun ò fẹ́ Nigerians lórí social media mọ́, lórí Facebook nǹkan, àbí kí Tinubu ti ẹ̀ jí lọ́jọ́ kan kó lóun ò fẹ́ bloggers Nigeria mọ́ lórí social media, mọ̀ ń kọ́ ṣé mi ní nǹkan tí màá ṣé mi ní nǹkan tí màá fall back. Facebook is not my reality. That is why you can't see my children on Facebook. That is why you can't see me posting my husband on Facebook. My past tẹ́ ti mọ̀ náà lẹ́tí mọ̀. Àfáà Súnà, ṣé o rántí? Mo máa ń sọ̀rọ̀ kan, mo máa ń dúró dọjọ́ ọ̀rọ̀ lára èèyàn ni. Ṣé o rántí wípé o ti wá fún mi rí lórí ọ̀rọ̀ tí ò kàn ẹ́, tó mọwọ́ tó mẹsẹ̀? Ṣé o rántí? Ó dà pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo sọ, àbí mo kàn sọ̀rọ̀ kan tí ò kàn ẹ́? Kì í ṣe lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá yìí náà ni, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. O ti gbé bọ́dì mi, o gbé kúrò ńbẹ̀, o gbórí ẹran sí. Until my husband called you to warn you. If not for my husband, tó ní kóhun tó deal pẹ̀lú ẹ̀, kóhun kọ́kọ́ pè ẹ́, kóhun kọ́kọ́ wò bóyá o máa wo ọmọlúàbí, ẹ máa settle amicably kó tó ní wípé o lọ delete ẹ̀. Eléyìí
He said Òṣùpá asked him to abuse Baba Gebu, so please. Tí Òṣùpá bá ní kó lọ tọwọ́ bọ̀ náà, á tọwọ́ bọ̀. Àìmọye àwọn tó ti pè mí náà. Kí n bá wọn bú Koko Zaria àti Sego. Àìmọye àwọn tó ti pè mí. Tán ni jáde tán. Fún àwọn èèyàn tí mi gbọ́dọ̀ dárúkọ. Àìmọye àṣírí aláṣírí tó wà lọ́wọ́ mi tó gbé àṣírí wọn wá tán ní kí n bọ́ síta. Ohun tí mo ń béèrè lọ́wọ́ wọn ní pé àbúrò wọn ńkọ́, ìyá yín ńkọ́, ẹ̀gbọ́n yín ńkọ́, àbúrò yín ńkọ́. Wọ́n ní Facebook page ni. Ṣe mú eléyìí lọ fún wọn. Tán bá ṣe bí irú eléyìí méjì tẹ́ fẹ́ gbé fún mi, wọ́n popular, àwọn èèyàn follow wọn. Èmi jẹ́ dọ̀dọ̀yọ̀. Tẹ́ máa rán níṣẹ́ dèdèrìn, tẹ́ máa rán níṣẹ́ wèrè. Tẹ́ máa rán níṣẹ́ aláìlọ́pọlọ. Kí á mo ti ṣá wọn blocking. Òṣùpá ní kó lọ búyàn. Ṣé Òṣùpá ò lọ́mọ ni? Òṣùpá dẹ̀ celebrate àwọn ọmọ tiẹ̀, wọ́n ṣoríire. Mo ti ṣáṣáájú wípé tí ọmọ Òṣùpá bá rí Baba Gebu gẹ́gẹ́ bí ọmọ tó kọ́, ó máa dọ̀bálẹ̀ kí Baba Gebu ni. Gbogbo àsìkò yẹn náà tó dẹ̀ ń claim pé lóyà náà ló dẹ̀ ń record gbogbo voice ló ń record gbogbo voice note Òṣùpá. Ẹ dá mi lóhùn. Ó tún ní mo mà bóṣùpá yọ̀ o. Wàláì mo bóṣùpá yọ̀. Ó ní Òṣùpá sọ wípé òun máa mú òun lọ sílé aláàfáà kan tó máa tọ́jú òun. Ọlọ́run ló ní kí Òṣùpá má mú lọ o. Tóṣùpá bá mú lọ. Òṣùpá mo mà kí yín kú oríire. Kéèyàn kan wá ní kí n máa táná tẹ̀ lè sọ pé kí n bú gan náà. Ṣebí wọ́n wá gbéṣẹ́ MFM fún Maureen Bàdéjọ ni. Ṣebí wọ́n wá gbé tó ń pariwo evidence wà, fact wà. Ẹni tó gbéṣẹ́ wá fún Maureen Bàdéjọ òun dà báyìí. Maureen Bàdéjọ wà ní kirikiri. Abdulrasheed rárá sáà. Ó ti wá fún mi sáà, ó ti ará àti mi rí sáà, ọkọ mi ló pè wípé kó delete ẹ̀, wípé òun ò mọ bó ṣe ṣe social media wàhálà o, kó delete ẹ̀, kó ń bá wa parí ọ̀rọ̀ tó wà lẹ̀, pé nọ́ọ̀sọ̀ pé kò ní like ẹ̀ ló fi delete ẹ̀. Ó ti wá fún mi lórí ọ̀rọ̀ tí ó kàn, lórí ọ̀rọ̀ tí ò tiẹ̀ mọ́wọ́, tí ò tiẹ̀ mẹ́sẹ̀, torí pé mo sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Àwọn tó tiẹ̀ máa, àwọn tí ìbá ti jẹ́ kí n, àwọn tó jẹ́ wípé ìbá ti jẹ́ kí n ṣì jáàbù lórí, ká ní pé mi mọ nǹkan tí mo gbà ní. Àfáàsúnà wà lára àwọn tí ó ti lè mú mi ṣì jáàbù lórí ńgbà yẹn. Òun àtàwọn ajá ìtàn wá fún mi ńgbà yẹn. Òun rè báyìí. Wàá kò ní tiẹ̀ wájú, ṣó kò ní tiẹ̀ wájú báyìí. Bó ṣe politician náà ni, èló lẹ́dẹ̀ ń gbà. Àwọn tó ń gbowó lówó, àwọn tó ń gbowó gidi gan tó ń fún ní millions, multiple millions of naira. Wọ́n fi ọpọlọ ṣe campaign, wọ́n fi ọpọlọ ṣe iṣẹ́. Ìran tí yín kọ́. Àbí o, bóyá Òṣùpá ló dẹ̀ rán sí mi. Ẹ jẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, bóyá Saheed Òṣùpá ló ní kó gbé bọ́dì mi kúrò kó gbórí ewé. Ó mà gbórí ẹran sí ni. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ o. Mi mọ bó ṣe fẹ́ ṣe. N tó tún sọ nípa àmì Ọlọ́run, ó fi ba bọ̀bọ́ yẹn lórúkọ jẹ́ ni o. Torí o ò ní ẹ̀rí tó dájú tó fi ìdí òkodoro múlẹ̀ wípé àmì Ọlọ́run ó mọ̀ nípa nǹkan tó ń ṣe bàbá aláàánú ẹ̀. Jẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá aláàánú ẹ̀, ó receive kọ́ọ̀lù àmì Ọlọ́run. Bàbá aláàánú ó pèèyàn láláàánú ẹ̀, ó pèèyàn lólórí ẹ̀, ó pèèyàn lẹ́ni tó jẹ́ wípé tí nǹkan bá ń ṣe ẹ́, ó máa lọ gbé bùkátà bá. Àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ? Ó wá sọ fún ẹ wípé o ò gbọ́dọ̀ sọ fún èèyàn kankan. Saheed Òṣùpá tó o ní kò ṣe ẹ́ lóore kan rí ló wá lọ tú àṣírí fún. Dá mi lóhùn.
Saheed Òṣùpá tó ní kò fún ẹ ní kọ́bọ̀ rí, Ọlọ́run ló ní kí Saheed Òṣùpá má fún ẹ ní kọ́bọ̀ rí, kó má fún ẹ lówó rí, kó má ṣe ẹ láàánú rí. Ẹ láàánú ẹ ló ti rán lọ oko ìbànújẹ́, ìkórìtà òfo, àbí ẹni tó ṣe ẹ lóore, ẹni tó ṣe ẹ láàánú ló ti kàgbákò yìí. Àbí wo rò bẹ́ẹ̀ ni àfàsúná? Ẹni tó ṣe ẹ lóore, ẹni tó lọ máa ń rí sábà, ẹni tó gbé bùkátà ẹ, òun ló ti rán lọ sí oko ìbànújẹ́, oko ọ̀ràn, oko ìgbèsè, oko kẹ́ni má níyì. Ọlọ́run ló wá ní kí Saheed Òṣùpá má, kí ló dẹ̀ fi bá ti ẹni ẹlẹ́ni jẹ́? Békébéké ẹnu, àsọjù ọ̀rọ̀, gbéke yíde láti bí lọ síbì kan. Ta ló tiẹ̀ mọ̀ bóyá Saheed Òṣùpá pé ẹni ẹlẹ́ni ni láti wọ́ọ̀nù ẹ̀ wípé ẹ gbọ́ báyìí báyìí lẹ sọ, ẹ ṣọ́ra. Oní Saheed Òṣùpá pé ẹ wípé ó sọ fún àwọn èèyàn pé kán má gbéṣẹ́ fún ẹ mọ́, pé kán má ní nǹkan ṣe pẹ̀lú ẹ mọ́. Nígbà tí Saheed Òṣùpá ti mọ̀ wípé alákòóbá ni ẹ́, nígbà Saheed Òṣùpá ti rí pé ìsọkúsọ ẹ ti pọ̀ jù, ò ní gògògóńgò, ò ní ibi gẹ́gẹ́ bí ọkùnrin tó ń gbọ́rọ̀ sí àwọn obìnrin gan. Tá a bá ń bínú, a lè bínú ká fara ya. Ó sì ní àwọn nǹkan kan tá a máa ṣẹ́kù sísàlẹ̀kùn, àwa lè máa halẹ̀ pé a máa tú àṣírí o, ṣùgbọ́n àwa gan mọ̀ wípé a gbọ́dọ̀ tú, kì í ṣe nítorí èní, nítorí ọ̀la ni. Àwa gan mọ̀ wípé tá a bá la máa tú àṣírí, a gbọ́dọ̀ tú, kì í ṣe nítorí èní, kì í ṣe nítorí ẹni yẹn, nítorí àwọn ọmọ tiwa gan ni. A kàn lè fi halẹ̀ mẹ́ni yẹn wípé wò ó, àṣírí ẹ wà lọ́wọ́ mi. Ìwọ ọkùnrin ó wá mú ọ̀rọ̀, ó kàn dá sílẹ̀, ó kàn ń jàǹbálà, ó wà ní ọ̀rọ̀ lórí social media, kò sí kọmá, kò sí apostrophe, kò sí full stop. Àmì Ọlọ́run, ìwọ ló ń bá gẹrun. Ṣé ká tún wá gba àwọn àmì Ọlọ́run lọ́wọ́ ẹni? A ti mọ̀ pé wọ́n ní bá bẹ́ẹ̀ báyìí, ṣé o tọ́jú irun ẹ̀ sílé? Àbẹ́ kì í ronú ni. Ṣé o tọ́jú irun ẹ̀ sínú ilé fáwọn tó bá fẹ́ rarun ẹ̀? O ò tí rí wàhálà, o ò tí rí àwọn èèyàn tó máa bẹ́ẹ̀ tọwọ́ bọ̀, tó máa bẹ́ẹ̀ fọwọ́ rò ó, tó máa bẹ́ẹ̀ analyze ẹ̀, àwọn tó ní làákàyè tó máa bẹ́ẹ̀ gbégbábi tí wọ́n gòrò. Ìwọ ló ń bá fárun ẹ̀. Ṣé ìwọ tó tọ́jú voice note olóore ẹ, bóyá o ti tọ́jú irun àmì Ọlọ́run sílé fáwọn ọ̀tá ẹ̀ tó bá fẹ́ lò ó? Ṣé o ní làákàyè ṣá? Jọ ta ló tún fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́? Olórin wo ló tún lè bẹ́ẹ̀ ṣe? Ta ló tún lè wá bẹ́ẹ̀ ṣe interview? Ta ló tún lè súnmọ́ ẹ mọ́? Ta ló tún lè súnmọ́ ẹ mọ́? Wá set ring light, wá play voice note. Orí ẹ ò pé, má bínú o, má bínú o, orí ẹ ò pé. Èyàn ò gbọ́dọ̀ fẹ́rú ẹ lọ́kọ, ò ní gògògóńgò tí wọ́n gbé ọ̀rọ̀ sí, ò lè bá àgbà jẹun, ò lè bá àgbà rìn, ò lè bá àgbà rìn, ò dẹ̀ lè rí opportunity kó mọ̀ lò. Ọ̀pọ̀lọpọ̀ yín, when you see opportunity, you don't know how to seize it. What you are always looking for is money. Tẹ́ bá pàdé mẹ́wàá lákálẹ́ ní bó ṣe máa fún yín lówó lẹ́ máa mọ̀ bí ẹ ṣe máa wò wípé kí ni mo lò mẹ́wàá láká fún. Àwọn kan lò mí lọ́wọ́lọ́wọ́ tó súnmọ́ mi, tó jẹ́ ọmọ fún mi, tó fi orúkọ mi pa millions in a legal way tí mi ìdẹ̀ fún ní 10 kọ́bọ̀ rí. Ẹ wá wo irú ẹni bẹ́ẹ̀ tó ń fi orúkọ mi make millions, tó ń forúkọ mi ṣe kí ẹ wá gbèrú ẹ kí irú ẹni bẹ́ẹ̀ ní opportunity láti meet Tinubu àbí kó meet ìmọ́lẹ̀. Gbogbo èrò ọkàn mi báyìí, kí ìmọ́lẹ̀ má fún mi lówó, kán tiẹ̀ ní wá máa supply àwọn ẹlẹ́wọ̀n ní gàárì lásán, ó ti tó mi. You don't know how to seize opportunity. Boro, kebe. Kebe. Ẹni bá fẹ́ mú mi ní goddaughter, ẹni bá fẹ́ mú mi ní kíní lórí social media tó bá jẹ́ olówó, bá wá bí tí máa supply chicken sí, tí máa supply gàrí sí. Bá
bá ṣe máa ran ara wa lọ́wọ́ ni, kì í ṣe kó máa rán mi níṣẹ́ tó lè rán ọmọ ẹ̀. Ó wá ní wọ́n rán ẹ, ìwọ náà ní ìwà Òṣùpá ò wá ẹ o. Àwa tún yàtọ̀ o. Àwọn táwa ń dárúkọ ló wá wa o. You understand? Àwa táwa ń dárúkọ ló tún wá wa, náà wá phone number wa tán pè wá o. Àdẹ̀ túbà bẹ̀ jẹ́ o. Kán má ṣe sọ pé ìwọ tó wá wọn. So òun wá wọn lọ́kàn ara ẹ̀, kí ló ń wá fún? Babiala, owó oúnjẹ, ó bọ́ peanut. Orí ẹ̀ ò pé. Tó o bá set ring light fún mi, gbogbo eléyìí tó máa ń ṣe yẹn, máa sọ̀rọ̀ sí ẹ. Torí pé I'm not even proud of you. I'm not even happy. Ó ti ọ̀dọ̀ Saidi ló ti dé. Ó ti dé dọ̀ Wàsíù. Ṣé o fẹ́ gbọ́n tó bí Pàṣọ ni? Pàṣọ ó humble ara ẹ̀ débi wípé orí ìkúnlẹ̀ ló ti ń bá Wàsíù sọ̀rọ̀. Gbogbo ènìyàn. Ṣé o mọ̀ wípé àwọn people yìí ní ọpọlọ ni? Gbogbo ènìyàn wọ́n gbèjà ẹ̀. Even Saidi Òṣùpá gbèjà ẹ̀ lọ́dọ̀ Wàsíù wípé ó fẹ́ máa gun Pàṣọ ní rárá. Dọ̀la ó sì ń rà bàbà, ó sì ń bọ̀wọ̀ fún Wàsíù Àyìndé. Kò yé yín? Àwọn èèyàn tún bu ó ní jẹ́ ní àwọn èèyàn ń gbé, ó tún padà lọ bá Wàsíù rárá. Ó sì ń sọ wípé I am still loyal sir. Ẹ̀yin èèyàn mi, ẹ má worry, mo loyal sí yín náà bọ̀ bàbá. I am still loyal sir. Bó ṣe ń jèrè ọ̀gá ẹni nìyẹn. Bó ṣe ń jèrè, kì í ṣe owó ni Wàsíù ń gbé fún Pàṣọ ni. Owó kọ́ ni Wàsíù ń gbé fún Pàṣọ. But Pàṣọ mọ ibi tí Ọlọ́run ti ń di fún òun by being loyal. Bí gbogbo èèyàn sọ wípé Wàsíù ní ìgbéraga, ibi tó dáa sí nìkan ni Wàsíù rí. Ẹ̀dẹ̀ wo Òṣùpá bó ṣe bá Wàsíù jà tó. Ó fi àyè ní Òṣùpá tó wá ń bú tó drag yìí, bó ṣe bá Wàsíù jà tó, Òṣùpá pàpà fi àyè wípé kó parí sílẹ̀. Tán bá sì ríra wọn báyìí, bàbá àtọmọ ni. Ìjà tí Òṣùpá gan bá Kọ́lá Olóòtú jà, wọ́n fi àyè kó parí sílẹ̀. Ìwọ kàn torí 20,000 30,000 ṣé 20,000 30,000 náà fún yín tẹ́ fi ń ṣìṣọ, tẹ́ fi ń ṣìṣe, tẹ́ fi ń sọ̀rọ̀ àlùfàǹṣá. O tún fẹ́ mú ti Àlájì Oríyọmí mọ́. Ẹni ẹlẹ́ni ó yá ayà bẹ̀rẹ̀. Onígbà tó yá wọn sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀, ẹni ẹlẹ́ni ti rí ẹ bóyá ọ̀rọ̀ tí Oríyọmí tó jẹ́ wípé ẹjọ́ gbogbo ìlú. Ó ń dájọ́ ọmọdé, ó ń dájọ́ àgbà, ó ń fi òye gbé. Bóyá ó ti wí ẹ nígbà tó pé ẹ tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ, nígbà tó pé ẹ tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ, bóyá ó ti sọ̀rọ̀ jù. Èmi rẹ̀ ò mẹ́bẹ̀ lákínfẹ́ wá àbíbù, ìyá rẹ̀ Akin lẹ́yìn sà. Ìyá yùn lẹ́nu rí, ìyá bí sọmọ rí o. You understand? Bóyá Àlájì Oríyọmí ti wí ẹ nígbà tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ, bóyá ó ti sọ̀rọ̀ jù, ó ti sọ àwọn nǹkan kan ló ti wò wípé ẹni ẹlẹ́ni yá sún sẹ́yìn. Ó ṣàkíyèsí ni wọ́n sún sẹ́yìn fún ẹni.